ajma'in amin. À ń kí ẹ̀yin olùgbàgbé àjọkọ̀ ojúmọ́ káàbọ̀ sórí ọ̀tún ètò yìí tó àti àpè ní al-Fiqh fil Islam Al-Madina Center pápá abẹ́dógún aṣọ ni wọ́n ṣe agbátẹrù abẹ́ Allahu azza wa jal kó bá fi ṣàlékún ìtẹ̀síwájú rere àti àgbéga dáadáa sí fún wa. Ọlátúnni Bello lóko mi mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ pẹ̀lú Fadilatu Sheikh ṣe àti olùdásílẹ̀ Al-Madina Center pápá abẹ́dẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́. Ayakumullah Sheikh, ẹ káàbọ̀ sórí ètò sà. Ìbéèrè aláwọ̀kọ́ òun náà ni pé wọ́n ní kí ni àwọn nǹkan tó máa ń jẹ́ kí àdúrà ẹni kí ni nínú àwọn nǹkan tó máa ń jẹ́ kí àdúrà ẹni kí ó gbà. Ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ẹni tí ó dá ilé iṣẹ́ sílẹ̀ àbí ẹni tó ní ilé iṣẹ́ kan láti máa yá lógò rẹ̀ àbí bíráǹdì ẹ̀ láti máa yá lò fi ta ọjà títẹ̀yàn ẹ̀ ń máa kọjá pé èèyàn fẹnu kò ní pé bóyá yóò ti máa ní ìyèdá téèyàn ò fún o àbí èèyàn wulẹ̀ san owó èèyàn fẹ́ yá lógò àbí bíráǹdì rẹ̀ lò wípé ṣé Islam faramọ́. Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah Muhammad ibn Abdullah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Àwọn kan tí máa ṣe sábàbí kí àdúà gbà wọ́n pọ̀. Nínú rẹ̀ náà ní nǹkan tó ní í ṣe pẹ̀lú ẹni tí ń ṣàdúà gàgà. Ìwọ tó ń bẹ Allahu azza wa jal wọ́n jẹ́ ni tó ṣe pé ọ̀ ń bẹ pẹ̀lú ìpinnu eléyìí tó ṣe pọ̀ lágbára. Wọ́n á máa tọrọ tó ń fẹ́ tààrà láì jẹ́ pé òun fún ẹlẹ́dàá wa lẹ́sàsà pé tó bá wù ọ́ ṣe fún mi tó bá sì wù ọ́ má ṣe fún mi. Ẹni tí bá ń ṣàdúrà pẹ̀lú pé ń fún Allahu ní ẹ̀sàsà ní tó súnmọ́ ni pé ní tí ń wá kò ní bọ́ sí. Ẹlẹ́kejì, ìwọ tó ń ṣàdúrà o gbọ́dọ̀ ní ìfọkànbalẹ̀ sí pé nǹkan tó ń tọrọ yóò bọ́ sí, nítorí pé ó wá nínú hadith al-Qudsi pé Allahu azza wa jal ó ní ana 'inda dhanni 'abdi bi, èmi máa ń bẹ níbi tí ẹrú mi bá rò sí mi. tó bá rò wípé n tó ń tọrọ yóò bọ́ sí, Allahu gbàdúrà rẹ̀ yóò gbàdúrà rẹ̀. tó bá sì jẹ́ pé nǹkan tí wọ́n ń rò ní pé kò ní gbà kò ní gbà, ntọ́ bá rò náà lọ gbà. Bákan náà nínú tó tún ní í ṣe pẹ̀lú ẹni tí ń ṣàdúrà ni òun náà ní wípé kò gbọ́dọ̀ tọrọ aburú àtàìdá àti ìjákun ẹ̀bi nínú àdúrà tí ń tọrọ, nítorí pé ẹni tí bá ń tọrọ àìdá ìjákun ẹ̀bi nínú àdúrà rẹ̀ kò súnmọ́ wípé kádùá rẹ̀ kó máa gbà, torí ẹni bú ẹni tí ò dá ẹni ru eléyìí. Báwo ni wọ́n rò pa yóò rí tó a gbá burú àtàìdá tó ń tọrọ lÓlúwa bá ń gbà, ìjákun ẹbí tó ń tọrọ lÓlúwa bá gbà, báwo ni ayé ò ti ṣe rójú, báwo la yóò ti ṣe ráyè. Torí ẹ̀ ni wọ́n ṣe sọ níbi tafsir ọ̀rọ̀ Olúwa ẹlẹ́dàá tó sọ pé wa ya'fu 'an kathir, Olúwa máa ń ṣàmójú kúrò lórí nǹkan púpọ̀. Wọ́n ní nínú rẹ̀ ní àwọn èpè tẹ́ ẹ̀ máa ṣe, àwọn àdúrà burúkú tẹ́ ẹ̀ máa ṣe. Olúwa ní wa qala rabbukum ud'uni astajib lakum, Olúwa ní ẹ máa pè mí tẹ́ ẹ̀ bá ń pè mí wọ́n máa dá yín lóhùn. tó bá wá jẹ́ pé gbogbo aburú gbogbo àìdá eléyìí tá à ń tọrọ ládùúgbò l'Olúwa bá ń gbà ayé ò ti dàrú jù báyìí lọ. Torí ẹ̀ bẹ́ẹ̀ náà ni nínú àwọn nǹkan tó tún ní í ṣe pẹ̀lú ẹni tí ń ṣàdúrà rẹ̀ tádùá rẹ̀ ó fi máa gbà, òun náà ni kó jẹ́ pé nǹkan tí ó máa jẹ kó jẹ́ halal. Èèyàn gbọ́dọ̀ jẹ́ pé haram iná lèèyàn fi ń sóúnjẹ, haram lèèyàn fi ń ṣe nǹkan mímu, aṣọ haram lèèyàn ń wọ̀ sọ́rùn. Eléyìí lópin ìgbà tí èèyàn bá ti ṣọ́ra fáwọn haram yẹn ó máa ń jẹ́ sábàbí tádùá fi máa ń gbà. Nígbà tí ọ̀kan nínú àwọn sàhábà tó tọrọ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wa sallam kọ́bọ̀ ń bẹ Allah kó sóun lẹ́ni tó ṣe pé tó ń bá ṣàdúrà yóò máa gbádùn àwọn. Ànábì ní atib mat'amaka takun mustajaba ad-da'wa, jẹ́ kí n tó máa jẹ kó jẹ́ n tó má kó jẹ́ halal, ó jẹ́ ní tó lu àti wọ́n máa gbàdúrà rẹ̀. Bákan náà nínú nǹkan tó tún wá ní í ṣe pẹ̀lú àkókò, wọn náà ní pé àwọn àkókò kan wà tó ṣe pé téèyàn máa ń bẹ Allah nínú wọn ó súnmọ́ pé kádùá kó gbà. Gẹ́gẹ́ bí ẹni tó tají lójú oorun rẹ̀ nígbà tó wà lórí ibùsùn tó wá sí subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar
ولا حول ولا قوة إلا بالله لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير kó a tọrọ àforíjì kó tọrọ ní tí ń fẹ́ anabi sallallahu alayhi wa sallam ní àdúrà rẹ̀ gbà. bẹ́ẹ̀ náà ni kéèyàn jẹ́ pé èèyàn jí ní òru pàápàá jùlọ nígbà tó bá kù ìdá kan nínú mẹ́ta àti gbẹ̀yìn nínú òru kéèyàn jí kéèyàn sọ qiyamul layl kéèyàn máa tọrọ ní tí bá ń fẹ́ wọ́n máa ń jẹ́ sábàbí tádùá fi máa ń gbà. bẹ́ẹ̀ náà ni àdúrà tá a ṣe láàrin ìgbà tí wọ́n pèpè fún sọ̀láàtì tán sígbà tí wọ́n ṣe kọ́ọ̀mà àkókò gbígbàdúrà ni. tá a máa ń sọ̀rọ̀ àwọn àkókò yìí náà wọ́n máa ń jẹ́ sábàbí tó lọ́ọ́ àfi máa ń gbàdúrà ẹ̀rù. bẹ́ẹ̀ náà nígbà tá a bá wà ní ipò pàforí kalẹ̀ gbogbo ní tá a bá ń tọrọ ó súnmọ́ kádùá kó tètè gbà nítorí pé Ànábì sallallahu alayhi wa sallam wọ́n ní wa amma as-sujudu fa akthiru fihi min ad-du'a fa qamina an yustajaba lakum. tẹ́ bá forí kalẹ̀ ẹ máa ṣàdúrà níbẹ̀ lọ́pọ̀lọpọ̀ nínú riwaya kan fajtahidu fihi min ad-du'a ẹ máa gbìyànjú àti ṣàdúrà ńbẹ̀ nítorí pé àyè ká gbàdúrà yín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn nǹkan yìí téèyàn bá sọ yóò máa jẹ́ ká dùn ọgbà. ìgbàgbọ́ wa nínú Islam náà ni pé kò sí bó ti ṣe ṣàdúrà tó ṣe pé ó mọ̀fò nínú kó Olúwa Ẹlẹ́dàá wa kó ṣe nǹkan tó tọrọ fún ọ àbí kó má fún ọ ní tó tọrọ pàtó kó fi irú rẹ̀ nínú rẹ̀ míì kó fi jàrọ rẹ̀ fún àbí kó fi àdúrà tó ṣe dínà aburú tó ṣe déédéé rere tó ń tọrọ kó fi dínà rẹ̀ fún àbí àti bá àti bí ó gbàdúrà rẹ̀ kò gbàdúrà rẹ̀ kò fi mí rọ́pò ó fi mí rọ́pò ó tún gba aládàá pò pé tó bá dijọ́ gbẹ̀ndàlù kìyàmá torí gbàdúrà tá à ń ṣe ìjọsìn. wọ́n ní kí ni máa ń fa àgbọ́yé wọ́n fi sọ pé nìkan ní àgbọ́yé ju ẹnìkan lọ. àgbọ́yé wọn náà ní kó jẹ́ pé ẹ̀sìn rẹ tó ń ṣe ọ̀kan máa ṣe lásà ọ̀ máa ṣe nítorí pọkàn jogún ẹ̀ lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ àtàwọn màmá rẹ̀ rárá wọn náà tún sọ̀rọ̀ rẹ̀ di àtúnbí ẹni tó ṣe pọ̀ lọ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ọwọ́ akọ́ nípa ẹ̀sìn ọ̀kọ́ lọ́nà báṣubàṣu ọ̀kọ́ lọ́nà rádaràda ọkọ́ ní ìbámu pẹ̀lú bí Olúwa ti ṣe fi rán Ànábì sallallahu alaihi wa sallam àti bá Ànábì ti ṣe tó ṣe lẹ́sìn tó sì fi lé àwọn sàhábà lọ́wọ́ wọn náà lọ kọ́ ẹ̀kọ́ yìí ẹ̀kọ́ tó kọ́ ó yẹ kóró ìgbà tó wá kọ́ lọ́nà tó gbà yẹ kóró ọgbọ́yé ọ̀wá fi ń ṣèwàhù eléyìí á sọ pọ̀ lágbọ́yé ẹ̀sìn torí pé àgbọ́yé ẹ̀sìn kò nítumọ̀ nígbà tó bá ṣe pé ń tá aláàgbọ́yé àfi ṣèwàhù yóò padà di ìbálẹ́jọ́ fún lọ́wọ́ rẹ̀ ní tó bá dijọ́ gbẹ̀ndàlù kìyàmá gbogbo ẹni tó bá mọ nǹkan kan tí nǹkan kan bá fi lè yé pàápàá jùlọ nípa ẹ̀sìn àǹfààní mọ́kọ́ ó yé mi òun náà ní kó fi ṣèwàhù wọn kì í wá mà nítorí pọ́ bàjẹ́ mà wọ́n máa ń wá mà nítorí níta fẹ́ fi mà ṣe ni torí ẹ̀ àwọn kan lè máa sọ pé wọ́n lágbọ́yé nítorí pé bá a ti bí ọ sórí Islam àti báwọn bàbá màmá ti ṣe ń ṣe tí ò yé wọn lọ títí orí bẹ́ẹ̀ ni wọ́n náà dúró lọ takú sí ọ tẹ̀síwájú láti wá mà nípa ẹ̀sìn rẹ eléyìí yóò jẹ́ kójú rò dúdú yóò jẹ́ kó jẹ́ pé àìmọ̀kan ló fi ń ṣẹ̀sìn tó bá bọ̀ wíwá sọ pé ṣé báwọn bàbá wa ṣe ń ṣe nù ọ lágbọ́yé olódo olójú dúdú ni ọ yẹ kó lọ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn rẹ kẹ́sìn ló yẹ ọ ọmọkùnrin ṣiṣẹ́ mẹ́kò lásìkò tó kọ́ṣẹ́ mẹ́kò yẹn Yamaha ló wà àti Suzuki òun náà ní maṣíìnì péré tó wà lóde ní báyìí àwọn maṣíìnì kan ti wà wọ́n ní Bajaj so àwọn maṣíìnì tó wà yẹn tó ṣe pé náà làwọn èèyàn ń gùn wọ́n ti gbàgbé Suzuki wọ́n ti gbàgbé Yamaha nígbà tí wọ́n kọ́ṣẹ́ mẹ́kò Peugeot ni wọ́n fi kọ́ àwọn èèyàn gùn Peugeot má báyìí mọ́tò táwọn èèyàn ń gùn bíi Toyota àbí àwọn Highlanders lóríṣiríṣi ìwọ nísìnyí iṣẹ́ tó fi kọ́ṣẹ́ òun náà ni wọ́n ti pè Peugeot ẹnì kò gùn Peugeot má bò ló ti fẹ́ ṣayé rẹ̀ ọ lọ kọ́ṣẹ́ eléyìí tó ní í ṣe pẹ̀lú tó fi máa ron jẹjẹ ni báwo wá lẹ́sìn rẹ̀ ọ̀fẹ́ tàtàrà Islam wal janna olódò wa ni ọ mọ nǹkan kan nípa ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ àti tó jẹ́ pé wọ́n láwọn ń ṣe Islam yìí wọ́n lè ka Fatiha rárá kì í ṣe tẹnu bọ́ọ̀lì ọ̀pọ̀lọpọ̀ lè ka Fatiha ẹlòmíì ti tayọ 40 ọdún báyìí lẹ́yìn ìgbà tó ti pọ́ ọmọ ọdún 15 tẹ́ bá fọdún 15 kó 40 ọdún ó di 550 ni ló ti ṣe láyé báyìí nìsí
tó ṣe pé Fatiha gan kò máa ké olódo yóò sì máa jẹun yóò máa jẹ pọ̀nmọ́ yóò máa pọ́n tèlà ikú lè dé lásìkò yóò wù ẹ dákun kí lọ fẹ́ sọ fẹ́lẹ̀ dà wá Fatiha tánàbí ní tó o bá máa ké o lè ní sọ̀láàtì báwo wá ló ti fẹ́ ṣe tó bá di jọ́gbìn dàlùkìyàmù ẹni tí ò bá mọ Fatiha ké kí ni jẹ́ àtáyá ẹni tí ò mọ Fatiha ké kí ni wọ́n ní ká wí ní rúkú kí ni wọ́n ní ká wí ní foríkalẹ̀ wọn náà sì fẹ́ kú kọ wàlìjánà eré lẹ́ ń pẹ̀sìn so nítorí tẹ́lẹ̀ yìí ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ máa gbá iná fòjò yọ máa gbójo fáìnà tó bá ti ń sọ̀rọ̀ ẹ̀sìn yọ máa yín mú yọ máa pé akẹ́kẹ́ kíní ń bẹ́ẹ̀ nú ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ti wú ni láásì ẹ̀sìn ẹni ọ̀dájú pọ̀ ń tan rẹ̀ dànù nígbà tó sì jẹ́ pé ẹni tó fẹ́ máa tẹ̀wà tó fẹ́ máa ta ráìsì yọkọ̀sẹ̀ kọ́dà láwùjọ wa ẹni tí ń tẹ̀fọ̀ tí wọ́n bá kàn dé tó ń tẹ̀fọ́ tó darapọ̀ máwọn ẹni tí ń ta tẹ́lẹ̀ wọ́n mọ̀ àwọn náà tún lọ́lọ́pọ̀ ẹgbẹ́ wọ́n ní ọ̀kan pa iṣẹ́ ẹ̀fọ́ ọ̀fẹ́ baṣẹ́jẹ́ mọ́ wa lọ ẹ wá ní kí ni iṣẹ́ náà gánà rí ẹ̀fọ́ ni la ilaha illallah àwa yìí là wá kẹsìn wa kún tó ó túmọ̀ sí wípé kùdìẹ̀kùdìẹ̀ wa kú púpọ̀ àwọn èèyàn kẹsìn kún rárá ẹ sì rí òun lọ́yẹ káàkà kún púpọ̀ tó rà kù nítorí pé ẹni tí ń kù àwọn òrí tí ń ṣẹlẹ̀ sí wọn ó fún wa láǹfààní àti máa yọ̀ bí ìgbà tó ṣe pé ayege torí ẹ̀ la Nabi sallallahu alayhi wa sallam sọ pé lawla alla tadafanu la da'awtu Allaha an yusmi'akum min 'adhab al-qabr nahwan mimma asma' tí ìbá ṣe bẹ̀rù bẹ́ẹ̀ ní gbókùsí má èmi ìbá bẹ Allah kó mẹ́yìn náà máa gbọ́ ìyà tí ń jẹ àwọn tó wà nù sàárè irú ètè mi ń gbọ́ torí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ inú ìdààmú ni wọ́n wà nù sàárè wọn ẹ̀wọ̀n kí wọ́n bá kú làṣírí ó tù wọ́n bá ti gbẹ́ lómi sínú sàárè wàhálà kọ́là kan tó gbé síbẹ̀ nínú àdìtà Nabi sallallahu alayhi wa sallam ó ní tẹ́ bá ti gbókù sínú pankẹ́rẹ́ tí wọ́n gbé lórí èjìká tá ń gbé lọ síbi tí wọ́n ti sin Ànábì ní ẹ yára kí nìdí wọ́n nítorí pé nínú kó jẹ́ pé rere lẹ́ ń gbé òkú lọ bá àbá burú lẹ fẹ́ sọ̀kalẹ̀ kó léjìká yín. Allahu Akbar. torí pé tó kù yẹn bá jọ ọmọ àlùjánnà wọ́n máa kánjú pé tètè gbé mi lọ tètè gbé mi lọ. tó bá wá jẹ́dà kejì òun ó máa pé bólẹ̀ ń gbé mi lọ bólẹ̀ ń gbé mi lọ aburú lẹ́yìn wá gbé lórí èjìká yín ọmọ aná kẹ́ ẹ̀ tètè sọ ọmọ aná kalẹ̀ kọ́ yẹra sílé rẹ̀ torí délé ọ̀dọ́wọ́ wa o a gbọ́dọ̀ ní ìmà nípa ẹ̀sìn wa a gbọ́dọ̀ kìí ṣe pọ́ yẹ a gbọ́dọ̀ nítorí pé ó fẹ́ wà lìjánà àwọn kankan bẹ́ẹ̀ nínú ẹ̀kọ́ ẹ̀sìn Islam tí gbogbo wa gbọ́dọ̀ mà ètò ní í ṣe pẹ̀lú báwo ni oníkálukú ó ti ṣe ṣẹ̀sìn torí pé tẹnìkan ò ní dí tẹnìkan oníkálukú ló gbọ́dọ̀ ṣe tiẹ̀ eléyìí jẹba wọn ní sáwọn lè máa tajà pẹ̀lú àmì ìdá ọjà máa tẹnìkan àwọn ń ṣe ọjà oríṣi kan tí ọjà yóò bá sì yá tí àwọn èèyàn tí wọ́n máa rọ́bò wìtìwìtì àwọn gbọ́dọ̀ ní àmì ìdọ́jàmọ̀ tí ìjọba ti fọwọ́ sí tó mọ̀ pé iléeṣẹ́ yìí o ní ti bá ń ṣe jáde ń tọ́ da ni so táwọn lè máa lo àmì ìdọ́jàmọ̀ iléeṣẹ́ tóun ti wà lábẹ́ àkọọ́lẹ̀ ìjọba dàmọ̀ nígbà táwọn ò tí ì rí tàwọn gbà bẹ́ẹ̀ ni Islam faramọ́ pẹ̀lú májẹ̀mú torí pé ẹ̀tọ́ yìí ó jowó lọ ẹ̀tọ́ ká lo àmì ìdá ọjà mà ó ju kún kẹ́kọ́jẹ́ pé owó èèyàn lẹ jí lọ torí pé àǹfààní tó wà ń bẹ̀ ju owó lọ ẹ lọ bá ẹni tó ní àmì ìdọ́jà mà ẹ wá jọ ní àsọyípọ̀ pẹ̀lú ẹ̀ lábẹ́ wípé ń tẹ̀ ń ṣe ẹ sáwò àwọn náà wò pé ṣé ó tó déédéé bí nǹkan táwọn máa ń ṣe jáde ṣe máa dáa tó kọ́ mẹ́jọ pé ńgbà táwọn bá fún yín láǹfààní àti lo àmì ìdọ́jà mà tàwọn ẹ kò bá ọjà tàwọn tí àwọn èèyàn fi máa fojú wọn ò ṣe dáadáa má wọn máa fi wọjà wọn. àwọn náà wọ́n gbé ọjà yín sábẹ́ ìdánwò wọ́n rí i pé ọjà yín ṣàṣeyege so wọ́n á lè sọ pé ẹ lọ́ọ́ máa lò lọ́fẹ̀ẹ́ wọ́n á lè sọ pé rárá o tẹ́ ẹ bá ṣe iye ọjà báyìí iye báyìí lẹ́sàn fún wa ẹ ta àbẹ́ ta iye báyìí lẹ́sàn fún wa ẹ̀yin náà sì ti gbà ẹ máa sanwó wọn fún wa tẹ́ ẹ bá ti lè ṣẹlẹ̀ ẹ sanwó wọn yóò fi lé sí nǹkan tẹ́yìn náà ṣe torí tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ ti jàǹbá wọn tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀. jazakumullahu khairan sheikh bi idhnillahi ta'ala fi dunya wal akhirah
08085677726 08085677726 plus 2348083293896 plus 2348083293896 eléyìí làwọn nọ́mbà tó ló jábí tá lè máa fi pè wọlé láti Nàìjíríà àbí láti ilẹ̀ òkèèrè. ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé bí idhnillahi ta'ala tó bá ti di ní ọ̀túnla ọjọ́ Sunday tí wọ́n ṣe dédé ọjọ́ 17 Muharram 1448 AH Hijra calendar ìdánilẹ́kọ̀ọ́ alálùbáríkà ní tí a mọ̀ sí Jalsatul Basira yóò wáyé ní Marina Car Park lẹ́yìn ilé ẹ̀kọ́ NNPC Lagos Island ìpínlẹ̀ Èkó ní ọ̀túnla ọjọ́ àìkú Sunday tí ó tún máa ṣe dédé ọjọ́ 12 oṣù keje 2026 bàkàtàbíyà. Sheikh Dr. Sharafuddin Gbadebo Ọ̀rọ̀jì àwọn náà ni wọ́n sì máa dá lẹ́kọ̀ọ́ ní Marina Car Park lẹ́yìn ilé ẹ̀kọ́ NNPC Lagos Island ìpínlẹ̀ Èkó ní ìjókòó alálùbáríkà ní tí a mọ̀ sí Jalsatul Basira. àwa tí a bá ń gbọ́ ní ìpínlẹ̀ Èkó àti àìgbé ẹ̀ ká máa sọ fún àwọn tí wọ́n ti gbọ́ Allahu á ṣe ní rọrùn fún wa á dẹ̀ jẹ́ kọjọ́ kan nínú sábàbí dáadáa fún wa láyé àti ní ọjọ́ àgbéǹde àlùkìyàmà. ẹ lórúkọ yín o. Wa alaikum salam wa rahmatullahi. ó kàn bí a ti ń pè. Wa alaikum salam wa rahmatullahi. ó kọ́ yín bí ẹ ti ń pè o. à ń gbọ́ yín ó kọ́ yín bí ẹ ti ń pè. ó kọ́ yín o ibi ẹ ti ń pè. Wa alaikum salam àwọn ń gbọ́ yín ó kọ́ yín bí ẹ ti ń pè yìí. ó mú ọ̀gá náà láti Èkó. ìbéèrè yín. ẹ gbìyànjú ẹ pè padà àwa ń gbọ́ yín 08085677726 plus 2348083293896 eléyìí làwọn nọ́mbà tí olùjábítà lè máa fi pè wọlé béèrè ìbéèrè kan sí kejì. bákan náà ẹ jẹ́ kí a mọ ìbéèrè mi nínú ìbéèrè tó wà nílẹ̀ ń bí ọ̀dà. ẹ lórúkọ yín o. Wa alaikum salam wa rahmatullahi. ìbéèrè yín. ìbéèrè tí wọ́n bẹ̀rẹ̀ ni pé ṣé tí ìyàwó wa fẹ́ bọ́ ọkọ dànù tó wà nínú oyún tó fẹ́ bọ́ ọkọ dànù ṣé tó bá ti bímọ náà ni ìdà rẹ̀ ti parí ni àbí kò tí ì parí tó bá bímọ ó máa ṣe bẹ̀rẹ̀ àti pé ṣé ó lè rójú ẹ̀ mọ́ lẹ́yìn ìgbà tó bá ti bímọ àbí kò lè rójú ẹ̀ mọ́. Alhamdulillah tí obìnrin bá fẹ́ bọ́ ọkọ dànù lásìkò ìgbà tó wà nù yín kò sí nǹkan tó kọ dínà rẹ̀ láti bọ́ dànù kí bó ti ṣe jẹ́ pé ó tọ́ kí ọkọ kọ́kọ́ ìyàwó rẹ̀ ní ìgbà tó lóyún ìdá ìkíní kejì wọn yóò wá sí òpin ní kí a tán bá ti bímọ tóbìnrin bá ti bímọ ìdá khulu' bí bọ́ dànù tó bọ́kọ dànù ti tán bẹ́ẹ̀ ni tó bá ti bímọ ìdá kíkọ́lẹ̀ tó kọ́kọ́lẹ̀ ó ti tán nígbà tí ẹ̀yin bá ti wá bọ́kọ dànù ní ti khulu' ọkọ yẹn ti dèwọ̀ fún yín o ọkọ yẹn ó ti dèwọ̀ fún yín lásìkò ìgbà tí ẹ̀yin ń ṣe tẹ̀sí ìdà lọ́wọ́ gan kò tọ́ kó rójú yín má nítorí pé wọ́n ń pè ní baynunatun sughra ó ti dàjòjì sí yín ní àjòjì kékeré yàtọ̀ sí ẹni tọkọ kọ̀ ọ́lẹ̀ tọkọ bá kọ̀ ọ́lẹ̀ ìyàwó náà ni lópin ìgbà tó ti parí ìdà ṣùgbọ́n ní tí wọ́n ṣe khulu' fún ìpínyà ti ṣẹlẹ̀ àfi tóbìnrin bá gbà káwọn fẹ́ra wọn padà torí ẹ̀ tẹ́ bá ti bímọ ní tí ń bẹ láàrin yín ti tán pátápátá ọkọ yẹn kò láǹfààní láti tún jẹ́ ọkọ fún yín mọ́ àfi tẹ́ ẹ bá gbà pé kẹ́ ẹ tún yégi so ṣùgbọ́n ìmọ̀ràn táwọn gbà yín òun náà ni pé ẹ̀rí bí ẹ ṣe béèrè yín wọ́n dàbí ìgbà tó ṣe pé ní tí ń dùn máa yín ni torí pé ahọ́n tẹ̀ fi ń béèrè tí nǹkan yẹn ò bá máa dùn máyà kò dùn yà bóyá ẹ̀yin wò pé tẹ́ bá lọ ẹ ti lómìnira inú yín ó dùn kẹ́ ẹ fílẹ̀ kẹ́ ẹ máa lọ lọ́yìn alálùkwa òun tẹ́ ẹ fẹ́ bọ́ dànù yín náà lẹ́ lóyún fún ní ti ń ṣe ọ̀tẹ́ mi lọ́rùn ọkọ jákujàku lọ́kọ mi kí ló dé tẹ́ tún agbára dúró fún tẹ́ ń fi lóyún torí délé ẹ má jẹ́ ká ṣe tán ní kó ráyè láàrin yín ẹ má jẹ́ kí nǹkan tí ò tó nǹkan ẹ má jẹ́ kó mú òpin yà wá láàrin yín nítorí pé àwọn ẹni tí irú rẹ̀ ti ṣe rí tẹ́ bá bí wọn
wọn ò ní tí ìrojọ́ lọ títí tẹ́tì rí pé ìgbésẹ̀ tẹ́ fẹ́ gbé nǹkan dájú pọ̀ dáa tó ẹni tó wà lọ́dọ̀ ọkọ kò lè rí gbogbo ohun tí ń fẹ́ lọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ọkùnrin tó fẹ́yàwó òun náà lè rí gbogbo ohun tí ń fẹ́ lọ́dọ̀ rẹ̀ sùúrù náà ló ní kálukú ọ̀mà sí fúnra wọn kẹ́ ẹ ṣe sùúrù kẹ́ ẹ ṣàtúnṣe láàrin yín àtọkọ yín ó ní nǹkan tó dáa jù ẹ má jẹ́ òdi pẹ́ǹtùká nítorí pé tẹ́ bá ti bọ́ dànù báyìí nísìn ẹ̀yin dájòjì sí òun náà dájòjì sí yín káwá pẹ́ tún padà dárò wípé ìwà arákùnrin yìí ó mo fara mọ́ pé ká tún fẹ́ra wa padà kì í ṣe gbogbo ọkùnrin ní ọ̀pọ̀ sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ sọ pé wọ́n gbọ́ pọ̀ nsọ̀n kankan máa ní nítorí pé ìgbà tó ti ní kó wọ́n máa lọ ìwọ ò ṣe máa tó náà sì ti gbà fún ọ kò sí ìgbàláyè lọ́dọ̀ tó ń fún ọ mọ́ láti pé kó tún jẹ́yàwó ẹ sì máa pé ẹni tẹ́ ti mà pẹ̀lú àwọn àwa ètí ń bẹ lọ́wọ́ rẹ̀ tó jẹ́ pé ó kù díẹ̀ káàtó wọ́n sàn ju ẹni tuntun tẹ́ lọ fẹ́ lọ tẹ́ tí màrúwà tó wà lọ́dọ̀ tiẹ̀ nítorí dáa jù ní kẹ́ ẹ gbà pé kí àtúnṣe kó wáyé tí ẹ̀yin bá wá sọ pé kólò náà lẹ́sìn tọkùnrin náà wá gbà pípẹ́ ọ̀dà kò sí wàhálà lẹ́yìn kólò kò burú ká tún fẹ́ra wa padà sẹ́rù pé gbogbo ọkùnrin náà tún gbà pé kó tún padà lọ́dọ̀ bàbá yín kí bàbá ó tún máa tún yéègì woso fún wọn sẹ́rù pé gbogbo ọkùnrin náà tún gbà ilé sígbà sẹ́rù pé gbogbo ọkùnrin náà tún lè fara da pé ẹlẹ́rìí mi tún wá jókòó wọ́n tún jẹ́rìí sí pé ntún ra yín fẹ́ sẹ́rù pé gbogbo ọkùnrin náà ni ó sì tún gbà kó máa kọ́ bá kù pé wọ́n tó fún yín sọ̀dá kí mi ẹ ro dáadáa kẹ́ tó ṣe o ẹ ro dáadáa kẹ́ tó ṣe kọjá kọ́kọ́ lọ́kọ̀ yín lẹ̀ tẹ́yìn ọwọ́ àjọkọ̀ ìdá ó tún dáa ó pè fún káwọn èèyàn láàánú yín dùkọ́ jẹ́ pé ẹ̀yin lẹ́pẹ́ fẹ́ bọ́kọ̀ dànù lọ ibi tó dáa sí pọ̀ ọkọ lè pò ń da yín padà nígbà tẹ́ ti parí ìdá ẹ padà náà nù yóò jẹ́ nítẹ́nìkan kan ọ̀mà sí kó tiẹ̀ ṣẹlẹ̀ àmọ́ bóun ni kóló ó ṣe wáyé tẹ́fẹ̀ẹ́ kátúnṣe ọ wáyé tí gbogbo ayé ò tún ní gbọ́ ó ti kọ́ wọn tó tún ra wọn fẹ́ ni wọ́n máa wí ká torí délé ẹrù dáadáa lẹ́yìn náà ọmọ ti wà láàrin bẹ́ẹ̀ bí kan rí tẹ́lẹ̀ inú oyún lẹ́pẹ́ wà ẹni tó bá wà nù oyún kọ́ mọ́ bọ́ ọmọ lọ́kàn jẹ́ tọmọ wa délé ayé tán táwọn wa fún ròyìn gbọ́ báyà pé à níjẹ́ ọmọ bí wọ́ sáyé ńlọ pin yà èyí tó lágbára dé láàrin mi àti bàbá rẹ̀ tẹ́lẹ̀ mo ti bọ́ dànù tẹ́lẹ̀ náà bíbí tí mo bí ọ báyìí ó di ẹni tó dájòjì gédégbé sí mi ni ọmọ wa sọ pé kí ló dé tẹ wá fìyà àìrí ọ̀dọ̀ bàbá gbé tẹ fi fìyà rẹ̀ jẹ mí àìrí bàbá tọ́ ni tẹ fi fìyà rẹ̀ jẹ mí ẹ̀yin tẹ bí mọ́tọ́mọ́ ti ń lọ ọdún méje tẹ́lẹ̀ ní gbé kalẹ̀ fọ́pin sẹ́yìn náà lẹ́wọ́ àgbọ̀ ọmọ òòjọ́ kalẹ̀ ẹ̀yìn ọkùnrin wọn náà ní ọgbọ̀ ọmọ òòjọ́. ẹ sọ̀rọ̀ jazakumullahu khairan sheikh ẹ lórúkọ yín o. aleykum salaam wa rahmatulah ó wáyé wa ti ń pè. orúkọ mi ni muhammadu basiru láti ilé wọlé ìlú kọmọsù. àti àwọn àdọ̀tí wa ọlọ́wọ́ jẹ́ kí wọ́n pẹ́ fún wa ẹ̀mí wọn gọ̀ fún wa. ìbéèrè tí mo fẹ́ béèrè ọ̀sẹ̀ ọmọ béèrè tí wọ́n kọ́kọ́ dà lákọ̀ọ́kọ́ fún wípé náfìlà téèyàn bá fẹ́ yẹn náfìlà ṣé náfìlà téèyàn téèyàn dájú yàn àti náfìlà téèyàn òfin pẹ̀pẹ̀ téèyàn fi yàn èwo ló ń ládájú. tí ọkùnrin àtòbìnrin tí wọ́n bá jọ ń bára wọn ṣe àwọ̀dà tí ó péye nǹkan ọmọkùnrin yẹn wá jáde sí ara so ṣé àgbà ẹ̀kọ́ lọ wẹ̀ ni àbí kó fi kíní yẹn nù kó tó di pé yóò kírun assalamu alaikum. alhamdulilayi náfìlà eléyìí tó sọ pé ẹ ṣe lóru láì jẹ́ pé ẹ sùn ẹ tají lásìkò tó ṣe pa àìsùn náà lẹ́ ń ṣe láti gbàtà ti parí sọ̀látul ìṣà náà lẹ́ ti jókòó kalẹ̀ láìsùn ẹ wá dìde lágogo 2:30 agogo 3 pẹ́ fẹ́ ṣe náfìlà sóun lọ́lọ́lá jù ni àbí èyí tó ṣe pé lẹ́yìn ìṣà àsùn àwọn atají bíi 2:30 sí 3 àwa lọ sàlùwàlà àwa ṣe náfìlà wọ́n hàn wípé tẹ́ ti sùn kó tó di pé tají wá ṣe òun lọ́lọ́lá jù nítorí pé kò rọrùn bí èyí tẹ́ ẹ ṣe nígbà tẹ́ ẹ ṣàìsùn nítorí pé èèyàn mélòó ni ó sùn tí ó jì tí wàá sọ pé náfìlà lọ́kàn ibi tí wàá ti ń ná pọ̀npọ̀n wákàtí kan ó tún ti lé lọ́dọ̀ aago 4 nítorí máa kó ti yá jù aago 5 ó tún lù tí ó bá ṣọ́ra gan àsùpọ̀ ọ̀bọ̀ mà lọ torí ẹ̀ ìwọ wá sùn wá jí ó tún sákin ó tún lọ sálùwàlà ó tún wá ń ṣe sọlá òní wọ́n ń pè ní tahajjud
tahajjud ní sọ̀láàtì tá a ṣe lẹ́yìn ìgbà tá a ti kọ́kọ́ sùn tá a wá tají láti ṣe eléyìí jẹba. ẹni tí ọkùnrin àti obìnrin tó bá jọ ń ṣe àwàdà àbí wọ́n jọ ń tagi tí ọkùnrin tí ó wá damira ṣé kó nù ni kó tábà kó nù kó fi máa lọ sí sọlá àbí yọ wẹ̀ ni. àkọ́kọ́ obìnrin wo là ń bá tagi. lábẹ́ òfin ṣẹ̀ríà ìyàwó wa tá a fẹ́ abẹ́rú tá a ní kápá lórí ẹ̀ tí ó jẹ́ ẹrúgun tá a rà abẹ́rúgun tí wọ́n pín fún wa nítorí ọ̀kan nù jagunjagun là wa wọ́n pín fún wa àtìyàwó tá a fẹ́ àwọn la lẹ́tọ̀ọ́ sáti máa bá tagi. kìí ṣe pé a máa bá wọn tagi pẹ̀lú tìjú o a máa bá wọn tagi sàǹsàn nítorí pé àwọn eléyìí tọ́ sí wa àwọn níyàwó wa torí ká má bàa ṣèrégbè ká má bàa ṣèrànù iná la ṣe ní wọn níyàwó. ọ̀pọ̀ àìmọye àwọn èèyàn wọ́n máa ń kó ara ró ni láti nawọ́ sáwọn ìyàwó wọn. sẹ́sì máa kóbìnrin kò ní sáláì máa ṣèṣe obìnrin so òun náà yóò máa rọra kára ńlẹ̀ fọkọ pé kọ́kọ́ lè jẹ́ kó ń lọ́wọ́ bá òun kó lè jẹ́ pé ọkọ náà nawọ́ sóun kọ́ má jẹ́ kó ń lò kọ́kọ́ nawọ́ sí i tó ń ti pé lẹ́yìn náà ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀. tó ìwọ ọkọ ìwọ wa máa sá fún tí àwọn náà bá tún fọwọ́ kan wọ́n máa gbọ́ ọ̀rẹ́ dànù torí pé o ti lóun níyàwó kò wá jọjú lọ́dọ̀ rẹ̀ mọ́. sáwọn ranù àwọn rẹgbẹ kan wà ń ta tó jẹ́ pé àwọn tí wọ́n tán bá sá fún ọ gan o ṣe tán láti lé wọn mú títì. àwọn yóò mọ̀ pé kí ló ṣẹlẹ̀ mama ẹ mẹ́jọ yà ilẹ̀ náà ń tagi ni ó gé báwò ìwọ àti ta ni o sì níyàwó ńlẹ̀ ọpátì tó bá sùn gan yóò tún kọ̀yìn síyàwó ni tí àwọn bá ti ń súnmọ́ ni wọ́n máa sá títí tó fi ré bọ́ lórí bẹ́ẹ̀dì. ọ̀pọ̀lọpọ̀ níbẹ̀rù Allah ìyàwó tó fẹ́ tán fi fún ọ eléyìí ni tiẹ̀ tó bá ń bá a ṣeré tó ń bá a tagi tó ń bá a ṣe gbogbo ẹ̀ ládàá ló tún máa gbà. torí ẹ̀ ìyàwó wa láàmú bá tagi o kì í sọ ọmọ ọlọ́sàn o kì í sọ ọmọ ẹlẹ́yin o kì í sọ ọmọ búrẹ́dì o àwọn àna fẹ́ rọ̀sàn ẹ jẹ́ ká bá a sọ kalẹ̀ bí tó ń ti bá a sọ kalẹ̀ ń ti fọwọ́ tẹ̀ lọ́yàn a'udhu billah lórí kíni wọ́n fọwọ́ tẹ̀ wọ́n náà lọ́yàn wọ́n gba ẹ tún dé ọ gbá létí kọ́ gbá létí kójú ọmọ tí ń ṣe láì dá tẹ ọlọ́yàn báwo akramakumullah ṣe bí ọ̀sán lọ́lọ́ǹta kí ló dé tó fi jẹ́ pé gbogbo ara rẹ náà ló fi ń polówó ọjà. ìyàwó rẹ lọ́mọ bá tage ọkọ rẹ nìwọ náà mọ bá tage ká sọ́ra fúnra nù àtìlẹ́gbẹ̀ẹ́ kí nínú yín dùn sí náà níjọ́ tẹ̀ ń ṣègbéyàwó kí nínú tí yín dùn sí níjọ́ tẹ̀ ń rán máa lọ lé ọkọ. nígbà tó bá pé àyè sílẹ̀ náà fáwọn ọkùnrin àwọn obìnrin láti tún gbégbá régbè kí á ní dùn ánú pé ẹnìkan lọ lé ọkọ ẹnìkan fẹ́ yàwó tí bá a fẹ́ kọ dínà bàjẹ́ ni a fẹ́ ká burú ọmọ sí láwùjọ tiwa wọ́n bá lẹ́nìkan bímọ kọ́ mọ́ ṣe èméjì pọ̀ mọ́ ni tó bá lọ́kọ rẹ ni kí wọ́n náà dì má kó ní ọkọ mi ni wọ́n bá níyàwó rẹ ni kójú ọmọ tí ọ láti dì má pé yàwó mi ni ṣé bá fẹ́ dínà gbogbo ìranù ìrégbè ni kí ló wá fẹ́ bí táwọn abóbìnrin kan tagi obìnrin wo ló ń bá tagi tó bá jẹ́ pé ìyàwó rẹ ló ń bá tagi ó wá jẹ́ pé nǹkan jáde lára rẹ̀ ó ṣàkíyèsí nǹkan tí máa ń jáde kì í ṣe gbogbo ẹ̀ ló pè fún pé ká wẹ̀ tó bá jẹ́ pé mẹ́rì tá à ń tún pè ní al-madhiyu tá à ń túmọ̀ sí ìtọ̀ òrèké tí máa ń jáde lábẹ́ tẹ́ẹ́rẹ́ nígbà tí ọkùnrin bá ń bá obìnrin tagi eléyìí ló bá jáde lára rẹ̀ ó pè fún pé kó fọ abẹ́ rẹ̀ dáadáa ó fọ láì dábì kan sí àmọ́ tó bá jẹ́ pé ọ̀dàmíra gan ni almani àtọ̀ ńlọ jáde lára rẹ̀ ètí máa ń tú jáde tó pé tó bá tú jáde yóò dùn mọ́ ẹni tí ń tú jáde lára rẹ̀ àmọ́ tó bá ti tú jáde tán àárẹ̀ yóò kó àárẹ̀ ara yóò kó bá ẹni tó jáde lára rẹ̀ tó bá pé léyìí lọ jáde o dandan ni kó wẹ̀ ìbánitage tó wà bóbìnrin tage lásán tí ó mú kó jáde lára rẹ̀ bóyá ó ti níyàwó àbá rẹ̀ ń sìn sí ọ nítorí pé ẹni tí ò tí níyàwó tí òun bá fọwọ́ kan obìnrin àbóbìnrin fọwọ́ kan ó súnmọ́ kó jẹ́ kí màníyù yìí kó jẹ́ pé ó jáde lára rẹ̀ àtọ̀ bẹ́ẹ̀ náà lẹni tó ṣe pé ó ti níyàwó àmọ́ nǹkan kan tó ń dà láàmú eléyìí
ó ṣeéṣe kó jẹ́ pò náà tó bá ti fọ́kàn obìnrin báyìí nǹkan dà lára rẹ̀ torí pé àwọn ọkùnrin mi ò dá pé tí máa ń bá ìyàwó rẹ̀ ṣeré láàrin ìṣẹ́jú àyà báyìí ó ti dà so eléyìí ó tún léwu tó bá jẹ́ pé irú rẹ̀ tó bá pò mìíràn lọ bá dà màníyì ló bá jáde lára rẹ̀ dandan gbọ́dọ̀ wẹ̀ lẹ́yìn ìjábọ̀ sójú ẹ̀. Jazakumullahu khairan Sheikh. Ẹ lórúkọ yín o. Alo. Ó kọ yín. Àwọn kan sì ní láti Gabon. Ìbéèrè yín pápápá. Àwọn akẹ́wọ̀n òṣèlú àtọ́wọ̀n ìyá wọn pẹ̀lú dáadáa. Àmín. Bẹ́ẹ̀ tí ó lẹ́tọ̀ọ́ tí a bá ń ṣe nàwáfíì lọ́wọ́, a bá ń lọ sùúrù kí a máa fẹ̀yìn kalẹ̀. Yàtọ̀ padà dédé. Tẹ́ bá ń lọ sùjúd kẹ́ ẹ dúró tẹ́ bá ń lọ sùjúd kẹ́ má forí kanlẹ̀. Kí ẹ máa olú ẹ má kalẹ̀. Ok, imú àbí. Wájú imú gbogbo kó má kalẹ̀. wọ́n ní kó wọn má forí kan ni. Ó ti yé. àkọ́kọ́ tó máa ní èèyàn ṣe sujud nínú hadith anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní umirtu an asjuda ala sab'ati a'dha nínú riwaya kan ala sab'ati a'dhumi apami láṣẹ pé kí n máa forí kanlẹ̀ lórí àwọn oríkèé méje anabi wa kà fún wa pé wájú orí àti mú ẹyọkan àtẹ́lẹwọ́ ọwọ́ méjèèjì ó di 3 orúnkún méjèèjì ó di 5 orí àwọn ọmọ akẹsẹ̀ méjèèjì ó di 7 èyí tó túmọ̀ sí pé tá a bá ti fi kankan lẹ́nu àwọn nǹkan méjèèjì yìí àforí kalẹ̀ wọn ò ní kó kúnlẹ̀ fún Allah wọn ò ní kó kúnlẹ̀ fún Allah forí kalẹ̀ fún Allah forí kalẹ̀ orí ni wọ́n fi ṣàpèjúwe láti jẹ́ kó jẹ́ pé òun lórí tí gbogbo yòókù tẹ̀lé òun lórí tí gbogbo yòókù tẹ̀lé tí wọ́n bá ní èèyàn sujud ọ̀kárí orí àti mú àtẹ́lẹwọ́ méjèèjì orúnkún méjèèjì àtòrí àwọn ọmọ kásẹ̀ méjèèjì tẹ́ bá ti wá ṣe bẹ́ẹ̀ ẹ̀ forí kalẹ̀ ẹ̀ ń kàn ń ṣàwàdà ni ẹ̀ ń ṣàwàdà ẹ̀ ń gbára gbóná náà. Jazakumullahu khairan Sheikh. Ẹ lórúkọ yín o. Hello. Wa alaikum salaam wa rahmatullah. Láti Ìkìrun àgbọ̀yìn dáadáa. Náà wa alaikum salaam wa rahmatullah. Àgbọ̀yìn báyìí. Ọmọ Muhammad ló sọ̀rọ̀ láti Ìkìrun. Náà máa ń gbọ́ yín. Bẹ́ẹ̀ tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé ṣé obìnrin ó lè bá ọkùnrin dànù tó bá di pé ó jẹ́ onírọ́ ẹ tó máa ń parọ́ gan tó dẹ̀ máa ń yá owó èlé tó dẹ̀ ti bá a sọ tí kò gbọ́ pé obìnrin lè bọ̀ dànù. Alhamdulillah ọkọ àti sọ̀rọ̀ nípa bọ́dànù kò yẹ kó jẹ́ pé à ń fi sọlá kò yẹ kó jẹ́ pé à ń ṣe láti fi máa soge kọ́ wà ń lé ọkọ ló pé ọ ìwọ nígbà tó sọ pọ́kọ yẹn máa ń parọ́ ọkọ yẹn sì máa ń jẹ wéèlì àwọn àwà burúkú ni ọ̀kọ̀ọ̀kan nínú àwọn àwà kabiratun minal kaba'ir ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kò ẹ̀ṣẹ̀ máa parọ́ kò sì ṣẹ̀ṣẹ̀ máa jẹ wéèlì kí wọ́n tó fẹ́ gbogbo ẹ̀ náà ní ti ń ṣe so ṣùgbọ́n gbà tí wọ́n dọ́dọ̀ rẹ̀ bóyá n tó fojú sí pọ̀ bá lọ́dọ̀ rẹ̀ ọ̀bá bẹ́ẹ̀ ìgbà náà làwọn nǹkan yìí tó dẹ̀ṣẹ̀ tó fẹ́ tìtorí rẹ̀ kó lọ́dọ̀ rẹ̀ so ẹ máa fi sùúrù tẹ̀lé náà ni ẹ gbìyànjú láti máa ṣàtúnṣe ọ̀pọ̀ àìmọye ọkùnrin ló ń ṣàìdá tó ẹ pé àwọn obìnrin lọ́jọ́ sábàbí àti ṣàtúnṣe wọn náà jọ́kan nínú àwọn obìnrin bẹ́ẹ̀ gbàtí wàá sọ pé ń parọ́ oúnjẹ wéèlì ọ̀sọ́ àwọn àwa tiẹ̀ náà o torí wọn náà ṣe màláìkà wọn náà láwọn àwa burúkú wọn náà láwọn àwa tọkùnrin náà tí ò lè ṣe sùúrù pẹ̀lú àmọ́ tó náà ń fara dà fún ọ etí bá ń ṣe nínú ìwà tí ọ̀dà ìwà ọ̀bá sọ ìwọ ló súnmọ́kọ rẹ jù tó bá sọ pẹ̀lú ahọ́n téèyàn máa fi gbọ́ ó rí i pé púpọ̀ lọ gbàdànù lọ́wọ́ rẹ̀ nínú àwọn àwa bú tí ọba gbọ́ tí ọba gbà tán ó tún pàkíyèsí àwọn òbí rẹ̀ àwọn náà tún pẹ̀lú rẹ̀ láti ṣàtúnṣe rẹ̀ bẹ́ẹ̀ ni ó tún pàkíyèsí àwọn olùmọ̀ tí bá máa rìn mà àwọn náà tún bá sọ̀rọ̀ tí ó fi jẹ́ pé bá àbá rí túnṣe tán kò sì ní wà lọ́dọ̀ wa lẹ́ni tó bàjẹ́ tán eléyìí jẹ́ bó ṣe jẹ́. Jazakumullahu khairan Sheikh. Ẹ lórúkọ yín o. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Tó kọ́ ní ẹtí ń pè. Ọ̀rọ̀ gbẹ̀lẹ́sẹ̀ láti ìjókòó ní Sango-Ọ̀tà. Ìbéèrè yín.
ìbéèrè yín pápápá. ẹjọ́ ǹjẹ́ kí obìnrin tó ṣiṣẹ́ wù. ọ̀rọ̀ yín náà ló ti gé o ẹ lè gbìyànjú ẹ̀ padà 08085 08085677726 plus 2348083293896. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ó kàn yín tí ń pè o. Mo fẹ́ kí aláàtì pọ́tàkọ̀. Ìbéèrè yín. Ẹjọ́ mo fẹ́ bẹ̀rẹ̀ nípa pé a gbọ́ nípa wípé wọ́n ní tí obìnrin tó bá ní owó ńlá tó ń ta ọjà wípé kó pé sí ọ́ndà àràfà. Tó o wá ń ṣe kí níyì. Tó bá ní kẹ́ni. Tó bá lówó lọ́ tó ń ta ọjà. Wọ́n fi mú wálé. Tóbìnrin ló ń lọ ṣá, wọ́n á ní kó bí ẹni tí ìjọ ń da ọkọ̀ yẹn kó lè bà ní àbò tó péye. Tó o pèsè wọ́n ní kí níyì wọ́n ń fà lálákọ̀ọ́kọ́ àti close shop. Tó o fún ọlọ́run tó kára hello. lọ́nà wo ló fi ń bí gbèsè tí closure shop fi wáyé. Ok, àwọn tó máa ń gbà ní wípé ọkàn yẹn nílé yìí àkọ́kọ́ náà wọ́n máa ń ṣe ètò agbára wọn lọ. Ó ti yé ọya ìbéèrè mi ó ti yé báwọn. Ó ń ṣe nínú ilé obìnrin nípa làwọn ẹ̀gbọ́n ọkọ̀ ìbéèrè tó bá fẹ́ béèrè kó ìbéèrè mi. ènìyàn tó tún máa bèèrè ní wípé ṣé kéèyàn bá tún wá lówó mi ṣé kéèyàn tún kó sí bísínẹ́sì yẹn máa báyàn mójútó ni tàbí kéèyàn má lè ṣe bísínẹ́sì kan mọ́ rárá. ọ̀dà. alhamdulillah lábẹ́ òfin ṣẹ̀ríyà ǹjẹ́ obìnrin lè dówó ní kó sì máa dáná tó bá ti jẹ́ obìnrin tó ti lọ́kọ obìnrin tó ti lọ́kọ tó sì jẹ́ hurratan rashidatan tó jẹ́ ọmọlúwàbí tó sì jẹ́ ẹni tó sì pọ̀ nílà kàìtì ìsopọ̀ nù tó bá ti lọ́kọ òfin ṣẹ̀ríyà tẹnu àwọn fuqaha tó kò lé lórí wọ́n ní tó bá fẹ́ ná nínú owó rẹ̀ ẹni tí ò ju ìdá kan nínú mẹ́ta lọ kò bùkátà láti gba yọ̀ǹda ọkọ rẹ̀ tó bá jẹ́ pé nítorí fẹ́ ná kò ju ìdá kan nínú mẹ́ta lọ nínú owó rẹ̀ ò bùkátà láti gba yọ̀ǹda ọkọ rẹ̀ Islam ò sì sọ wípé tóbìnrin bá lówó kó kó sí ọ̀dọ̀ ọkọ rẹ̀ kówó rẹ̀ kó wà ọ́ndà ọkọ rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wí ẹni tó sọ fún yín ìsọkúsọ ló sọ Islam sọ pé kóbìnrin kówó sọ́ndà ọkọ nígbà tí èsì pọ́ fẹ́ sínú àkọ́kọ́ máa jí owó ìyàwó oníkálukú kó mójútó tiẹ̀ ni ní tí Islam sọ ló gbọ́ yẹn wípé tó bá jẹ́ pé ń tó fẹ́ ná nínú owó rẹ̀ tó ní kò ju ìdá kan nínú mẹ́ta lọ kò tó ìdá kan nínú mẹ́ta o bùkátà láti gba yọ̀ǹda ọkọ rẹ̀ àmọ́ tó bá tó ìdá kan nínú mẹ́ta jù bẹ́ẹ̀ lọ o bùkátà láti gba yọ̀ǹda ọkọ rẹ̀ ọ̀rọ̀ apá kan nínú àwọn fuqaha àwọn apá kejì sọ pé rárá gbogbo ń tó bá fẹ́ nánú owó rẹ̀ o bùkátà láti gba yọ̀ǹda ètò túmọ̀ sí pé ìyọ̀ǹda ni wọ́n ń sọ ìwọ ló lówó rẹ̀ ọwọ́ rẹ̀ lówó rẹ̀ wà àmọ́ gba yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ pé mo fẹ́ fowó sí nǹkan báyìí tó bá jẹ́ pé n tó fẹ́ ṣe ó jẹ́ nǹkan ribiribi ó tó ìdá kan nínú mẹ́ta dúkìá rẹ̀ jù bẹ́ẹ̀ lọ àwọn eléyìí lọ gba yọ̀ǹda àwọn eléyìí ni ọba àfẹ́ ná gbogbo owó rẹ̀ ó bùkátà láti gba yọ̀ǹda ẹ̀rí sì wà fún gbogbo ẹ̀ ẹ̀rí wà fún wípé tó bá fẹ́ mówó má mú nǹkan kan nínú owó rẹ̀ láì gba yọ̀ǹda ọkọ rẹ̀ àwọn ẹ̀rí tó múnádóko wà lórí ẹ̀ ẹ̀rí sì tún wà wípé obìnrin náwó rẹ̀ kò gba yọ̀ǹda lọ́dọ̀ ọkọ kọ́dọ̀ kan nínú àwọn ẹ̀rí ìyàwó ànábì Maimuna radiyallahu anha ó ní ẹrú kan ó wá bọ́kùn lọ́rùn ẹrú yẹn lillah kò sọ fún ànábì sallallahu alayhi wa sallam ẹ mọ̀ pé owó lẹ́rú kò sọ fún ànábì sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tó ti wá bọ́kùn lọ́rùn rẹ̀ lọ́wọ́ sọ fún ànábì pé ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé mo ti bọ́kùn lọ́rùn ẹrú mi o ànábì sallallahu alayhi wa sallam ni ó ti bọ́kùn lọ́rùn rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni èyí tí wàá rí tó jẹ́ pé àwọn èèyàn rẹ̀ ń lo kúkú fi ẹrú yẹn fún torí kó lè bá àjá sí pé ó tún gba aládàpọ̀ sókun ẹbí pọ̀ so ó ti bọ́kùn lọ́rùn rẹ̀ kó tó bọ́ ànábì bọ̀ tó bá jẹ́ pé dandan obìnrin gbọ́dọ̀ gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ kó tó náwó kí ló dé tíyàwó ànábì nílé ànábì tó mú dúkìá tó ṣe bó ti ṣe wù tí ó gbà yọ̀ǹda lọ́dọ̀ ànábì eléyìí làwọn olùmọ̀ọ́yàwó táwọn fi sọ pé gbogbo owó rẹ̀ ló lè ná kò bùkátà yọ̀ǹda ọkọ ṣùgbọ́n lẹ́yìn ìgbà tá a ṣèwádìí fínífíní lórí gbogbo àwọn ọ̀rọ̀ yìí àrígbá gbogbo àwọn ẹ̀rí ìfẹsẹ̀rinlẹ̀ àwọn sọ pé n tó dọ́gba jù òun náà ní pé nǹkan tí
kò bá ti tó ìdá kan nínú mẹ́ta gẹ́gẹ́ bí gbogbo olùmọ̀ ti ṣe sọ kò tó ìdá kan nínú mẹ́ta dúkìá obìnrin lè ná láì gba yọ̀ǹda ọkọ tó bá ti wá tó ìdá kan nínú mẹ́ta tó ń ti pé kò sẹ́rí pàtó tó sọ pé ìdá kan nínú mẹ́ta torí ẹ̀ náà la ṣe sọ wípé tó bá yẹ pé rí bá ń bẹ fún ìdá kan nínú mẹ́ta yìí náà àjẹpẹ́ tó bá ti ju ìdá kan nínú mẹ́ta jù bẹ́ẹ̀ lọ tóbìnrin ọba náà kọ́ gba yọ̀ǹda torí kò sí bá fẹ́ ṣe pẹ̀lú àwọn ẹ̀rí tó sọ pé gba yọ̀ǹda wọ́n gbà yọ̀ǹda ni kìí ṣe ọ gbà yọ̀ǹda lórí owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ kìí ṣe lọ́wọ́ ọkọ wọ́n àti ìwé sọ́pọ̀ nu wọ́n ọmọ bó ṣe kó o tiẹ̀ pamọ́ ni sẹ́mi ọkùnrin mi ò ní bẹ̀rù Allah ọlọ́túlé ọba ibi tóbìnrin kówó sí oko tó lẹ́kọ̀ọ́ pamọ́ sí lọ́dọ̀ ni ò ní jẹ́ Islam ò ní kó kówó pamọ́ sí lọ́dọ̀ òun gẹ́gẹ́ bíi báńkì ìwọ ọlọ́mọ sọ́wọ́ rẹ̀ àmọ́ ó fi yé pé tọ̀ wọ́n fẹ́ fowó sí nǹkan báyìí o ṣe yọ̀ǹda ó lòún yọ̀ǹda ọkùnrin mi burú ilé kan bẹ Tákì wọ́n fẹ́ ta ilé yẹn 30 million so wọ́n fẹ́ ra lé o sẹ́wọ̀n kórìí ọkùnrin mi lè kọ́kọ́ fò lọ́kọ́ ìwọ ní 30 ìwọ̀n yọ̀ǹda látara kéta yóò lò wọ́n yọ̀ǹda so Islam ò sì gbà kó dínà mọ́bìnrin ibi wọn náà lọ gbà kọ́ máa ṣiṣẹ́ ẹni tí wọ́n ti ń ṣiṣẹ́ kí ni ó nì. yóò lówó. ọjọ́ bó ṣe. Jazakumullahu khairan Sheikh. 08085677726 plus 2348083293896 lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí nípa ìjókòó alálùbáríkà ní tí a máa sì Jalsatul Basira yóò wáyé lọ́tùnla ọjọ́ 17 Muharram 1447 AH Hijra kàlẹ́ndà yóò tún máa ṣe déédéé ọjọ́ kẹrìnlá yóò tún máa ṣe déédéé ọjọ́ kẹtàlá oṣù keje 2026 bàkàtàbíyà bíi idhnillahi ta'ala Marina car park lẹ́yìn ilé epo NNPC Lagos Island ìpínlẹ̀ Èkó òun náà ni yóò ti wáyé lọ́tùnla ọjọ́ kejìlá oṣù keje ní ó wáyé ti ṣe Sunday ọ̀túnla ọjọ́ kejìlá oṣù keje bíi idhnillah àwọn tábà ń gbọ́ nípínlẹ̀ Èkó ká máa sọ fáwọn tí wọ́n ti gbọ́ aláàṣẹ rọrùn adẹ́ṣẹ́ nìkọ̀ọ̀kan ju ìgbà náà lọ Sheikh Dr. Sharafuddin Gbadebo Ọrọ́jí àwọn náà ni wọ́n sì máa dá lẹ́kọ̀ọ́ ní ìjókòó yìí bíi idhnillahi ta'ala 08085677726 plus 2348083293896 ẹ lórúkọ yín o. Hello, ẹ káàárọ̀. ó kọ yín pápá àpáyọ tí ń pè. Sunday Fásókí ló kàn. ọ̀dà ìbéèrè yín. ẹ jọ ìbéèrè mi ni pé mo máa gbọ́ ètò yín dáadáa. Christian tẹ̀lé mi. Mo ní àwọn ọ̀rẹ́ tó ṣe pé Muslim ni wọ́n. Ṣé ìṣẹ́ ń gbé wá? Lọ́kàn wọn sọ wípé tí ẹ bá sọ wípé sàlámù aláìkùm tí ẹ bá kí ẹnìkan bẹ́ẹ̀ yẹn tó jẹ́ Muslim. Ẹni yẹn bá dáhùn ó fi hàn wípé ẹni yẹn ọmọ tí ì ṣe ni. Tó wá gbẹ̀gbẹ́ àtọ́lá làájì àwọn àlájọ mo ní àwọn. ó ti yé. kò gbọ́dọ̀ dùn yín nǹkan tó ṣe náà ní ká gbìyànjú láti di mùsùlùmí kíkì tẹ̀sìn ẹ kìlọ̀ yín káàárọ̀ ẹ kìlọ̀ yín káàsán ẹ kìlọ̀ yín kú kalẹ̀ ẹ kìlọ̀ yín kú alẹ́ àmọ́ assalamu alaikum kíkì tó ní ṣe pẹ̀lẹ́sìn ẹni tó jẹ́ mùsùlùmí sí mùsùlùmí ni wọ́n fi máa kíra wọn à ń pè yín pé káyìn náà di mùsùlùmí Allah ó sì ṣe rọrùn. Àmín. Jazakumullahu khairan.